nǹkan tó gbé mi dé Ìjẹ̀bú gangan rẹ̀. Àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta yẹn Gbóyèga wọn ní pé kí n má gbé travel, bàbá ẹ̀ wá ní ká travel. Ibi tí mo ti travel tí mo padà dé lọ́mọ yẹn kú. Bọ́mọ yẹn ṣe wá kú, mo wá lálàá pé ibòmíì ló máa lọ bí wa sí o, pé oró náà dẹ o. Ó wá sọ fún mi pé àbúrò ọkọ mi náà abẹ́rẹ́ tó tún fóun, abẹ́rẹ́ tí ò dáa ni pé ibi tí mo wà yẹn ó yẹ kí n tẹ̀ kú mẹ́kún ṣe ibi tí mo ti lè ṣe sórí àwọn ọjọ́ ló ń bẹ̀rẹ̀ iṣẹ́ ni. Ọmọ yẹn sọ fún mi. Mo wá jí, mo wá sọ fún bàbá, inú church bàbá yẹn ló kú sí, inú church bàbá, the Church of the Lord yẹn. Ìgbà tí mo wá jí, bàbá yẹn wá sọ fún mi pé àwọn ti gbé kó lẹ́gbẹ̀ẹ́ mi, pé àwọn rí pé à ń kù. Àwọn wá sọ fún mi pé àwọn wá ní káwọn wò àwọn àrìpò tí kú làwọn gbé kú. Ó kọ mọ́ ṣá báwọn ọmọ mi méjèèjì ṣe kú tẹ̀léra wọn. Ó ṣàjà ọmọ mẹ́ta yẹn ní ọdún kan yìí. Bí ikú ọmọ mẹ́ta ṣe wà yìí ni. Ikú ọmọ mẹ́ta yìí òun ló gbé mi lọ sí Ṣàngó. Ṣàngó ni mo ti wá ń ṣe, mo ti wá ń tàtì pẹ̀lú lọ́dọ̀ ìyá Saidi. Kẹ́nìkan tó sọ fún mi pé Ṣàngó yẹn ti jìnnà jù kí n tó wá sí Ìjẹ̀bú yẹn. So ikú ọmọ mẹ́ta yẹn wá dùn mí gan. Ọkọ mi wá sọ pé tó pọ́n ti pè mí lájẹ́ pé èmi mo pa ọmọ yẹn. So ó jẹ́ ẹ̀dùn ọkọ mi. Oyún tí mo wá nígbà yẹn, èmi ò mọ bó ṣe jẹ́ ṣá pé wá bí oyún yẹn, which is Tóyìn. Wọ́n á lóyún láti gbà yẹn. Oyún yẹn lọ́dún kìíní, ó ń lọ́dún kejì. Ẹ̀gbọ́n ọkọ mi yẹn wá mú mi lọ sí ọ̀dọ̀ ìyá mẹ́ta náà máa ń pè é ní Ìyànà Pàjáwìrì. I still know the place. Ìyá yẹn nǹkan tó fi ń pè ní ìyá mẹ́ta ni pé ó máa ń yọwọ́ padà, ó dẹ̀ ṣe Muslim, ó tún ṣe Christian. So máa sọ pé ìyá mẹ́ta lọ́kọ. Mi mọ̀ bóyá wọ́n á bí wọn sí mọ́. Wọ́n bá wa Ọlọ́run adẹ́mọ̀ sí, wọ́n ṣáà mú mi lọ. Owó nǹkan tó ń ṣe fún mi, oyún yẹn lò 3 years and 8 months. Mi ò bí oyún yẹn. 3 years and 8 months. Yes, sir. Ìgbà tó wá di pé mi èèyàn kan advice mi pé kí n lọ ṣe operation. Hospital kan wà, wọ́n ti fún mi ní drip bí ìjọ mi lọ́mọ yẹn kọ̀ yọ orí àpàdà. Kó tó di pé wọ́n wà ní hospital ńlá kan wà ní Ọ̀tà. Hospital tó wà ní Ọ̀tà yìí, òun náà wá refer mi lọ. That is around 19, àti wà ní 1992 gbà yẹn. So ìgbà tó wá gbé mi débẹ̀ náà bá tún ní Shina Rambo fi ìbọn já ẹsẹ̀ ẹnìkan pé ọ̀dọ̀ bá yẹn dẹ̀ lówó, wọn á lọ gbé bàbá yẹn wá sí hospital tèmi wá yẹn. And wọ́n máa ṣe operation fún mi ní around 10 lálẹ́. Wọn ò tí ì dé. Mo ṣì wà lójú fò, that is mo tí sùn títí di 10. Mo dẹ̀ ni wọn tí ì dé pé bóyá gbogbo traffic Ọ̀tà, inú Ọ̀tà ni máa gbà hospital ńlá yẹn. Fẹ́ try láti rántí ṣé Orísun bá rè, Orísun bá rè hospital, big hospital ni. Ìjọ yẹn ni ìkan tẹ̀ tún bí ọmọ síbẹ̀, twins. So n tí àwọn àmbẹ́ ṣá, ohun tó gbé mi lọ. Bálà ṣe wá nìyẹn pé ṣó tán àgbàlagbà yẹn ó ní dáadáa lórí, gbogbo dáadáa ló máa ń wà ní gbogbo ara. I always did see the man every time on my dreamland. Máa yẹn ṣáà bẹ̀rẹ̀ sí sọ fún mi pé ṣó tán òun nìyẹn, kí ló nú ẹ kó jẹ́wọ́ Jésù lolúwa àtolùgbàlà ẹ, kò ní ìwọ tó jẹ́ pé ìwọ tó yẹ kó máa tú orílẹ̀-èdè sílẹ̀, ìwọ ló wá di ẹni tí àwọn èèyàn tí ò yẹ kó tiẹ̀ sọ̀rọ̀ sí ẹ, kó sọ̀rọ̀ sí ẹ kíní kan náà. Òun nìyẹn sì. Ṣé o máa láìkì kan lánú ẹ̀? Àbí kò jẹ́wọ́ Jésù lolúwa àtolùgbàlà? Kò gba Jésù lolúwa àtolùgbàlà ẹ̀. Ìwọ náà dẹ̀ tó ń tú sílẹ̀. Wọ́n á ní
àti jẹ́wọ́ Jésù kan bí ó ṣe pé ipò tí mo wà yìí ipò nira ni kí Ọlọ́run tú mi sílẹ̀. Bàbá yẹn wá jókòó tì mí lẹ́gbẹ̀ẹ́. Ó wá sọ fún mi pé tí ó bá sí àmì àti iṣẹ́ ìyanu, àwọn èèyàn ò ní gba Jésù Kristi gbọ́. Pé tí bá lè jẹ́wọ́ Jésù Kristi lénìí, kódà aláàánú àtolórí ọ̀fẹ́ ni Olúwa láti ràn mí lọ́wọ́, láti dá ìkólọ mi padà, láti ṣe ohun gbogbo tí mo bá ń fẹ́. Tí n bá wá tẹ̀lé ìpè mi, màá wá yin Ọlọ́run. Mo wá sọ pé be the case. Jésù náà dẹ̀ máa bọ̀ kí n jẹ́wọ́ ẹ̀. Ní ìtìlẹ̀ tọ́lọ́run nígbà tí mo dẹ̀ máa ń tẹ̀lé àwọn ọmọ onígbókiri, ṣọ́ọ̀ṣì bàbá Bàbíntí ládùúgbò wa ní Sẹ́ríkí mọ́sọ̀ọ̀sà yẹn. Máa ń jókòó tí wá tí ń bọ̀ báyìí tó bá ti kọrin báyìí, máa bá gbogbo yẹn jẹ́, máa jókòó sínú ẹ̀. So máa yẹn wá dáhùn pé wọ́n á yọ aṣọ white yẹn lójú àlá yẹn pé can you wear this garment? Aṣọ funfun mi ò lè wọ̀ o. Àwọn àdìbò ti ibẹ̀ náà nígbà lẹ́wà wípé Ọlọ́run dá ògo Séráfù, Kérúbù, Celestial, pé anybody sacred ayọ̀ ni, anybody tó wọṣọ funfun ó dá wa ní ògo ni pé ògo la jẹ́. Wípé but ọ̀pọ̀lọpọ̀ fúnra wọn ló ń bàjẹ́. La fi máa ń rò pé bóyá a lè ṣe, ọ̀pọ̀lọpọ̀ fúnra ẹ̀ ló sọ ara ẹ̀ dẹ́lẹ́bọ̀. It's not by God. Aṣọ white tó kọ́ fi wọ̀n mí yẹn, aṣọ yẹn ń bí mi inú lójú oorun yẹn pé kí ni gbogbo nonsense tó ń faṣọ wọn. Ó wá sọ fún mi pé ọ̀rọ̀ wa gbé Bible jáde pé Bible yìí ni máa lò tí máa fi gbàdúrà sínú omi. Ohunkóhun tí ẹ̀mí ẹ̀ bá ti darí mi pé kí n ṣe, pé màá rí wípé mo wá sọ fún màá yẹn lójú àlá pé èmi tó yẹ pé tí bá ti ṣépè fún yẹn pé máa ń ṣe. Ó wá sọ fún mi pé màá mọ̀ pọ́n náà tọ́lọ́run pè mí sí kọ́ nìyẹn, ayé ló fẹ́ yí padà. Pé àṣẹ tọ́lọ́run dá mọ́ mi ni pé kí n gbàdúrà fún yàn kan ní ìtúsílẹ̀. Àti kékeré dẹ̀ ni màmá mi ti máa ń sọ fún mi pé fún mi, táwọn bá débi báyìí, ọmọ nípè ló ń dẹ̀ ẹ́ láàmú. Táwọn bá dọ̀hùn, ọmọ nípè ló ń dẹ̀ ẹ́ láàmú. Ìpè yìí àwọn ọ̀nà dẹ̀ta àti pé kódà tó bá ṣeré, téèyàn bá jágàn tó bá ṣoyún fún àbímọ. Ìpè torí ẹ̀ ló fi jẹ́ pé ìpè ẹ̀dà pẹ̀ mọ́ tíátà, wọ́n dẹ̀ máa ń pè wá láti kékeré yẹn, ìmọ̀ àtàbúrò mi, wọ́n lè ní ká ṣe báyìí, wọ́n máa ń fún wa nù pé ọ̀nà yẹn. Àwọn Adéolúgbà yẹn wá pè mí pé mọ́mí ẹ jẹ́ kọ́ mọ́ wá bá a ṣe. Ìgbà yẹn la fi kọrin kan gbà yẹn. Ó sú mi o, àógọ́ mi o, ẹni mo gbójúlé tún ti kú, ẹni mo fẹ̀yìntì ti rọ̀run, ìyá mi ṣàìsàn, wọ́n tún ní kò lẹ́rọ̀, tèrè mi náà já. A lọ ṣe níbi hòtẹ́ẹ̀lì kan ní ìdọ̀dọ̀ wa yẹn. So mo ṣáà bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ yẹn. Ìgbà tí bàbá yẹn wá sọ fún mi lójú ọ̀run pé ó nílò ẹ wo èmi ò tẹ́ máa gbẹ́bọ káàkiri, máa gbé ẹbọ lọ sórí ìta, máa gbé èso káàkiri. Ó ní ìpè òrí bẹ́ẹ̀ yẹn, ìpè ẹ̀gan ò gbọ́dọ̀ tún sọ fún yàn pé iye owó báyìí ló máa san. Inú dídùn ọlọ́rẹ́ ni pé ẹ máa dáhùn. Ok, ìpè tó yẹ pé kò tún mówó dání ni, ẹ máa jìyà kú náà ni. Bàbá yẹn ní mi lè jìyà kú. Pé kódà tí bá fẹ́ mọ̀pọ̀ lọ́hùn pè mí, àsìkò tí mo máa mọ̀pọ̀ lọ́hùn pè mí ni. Nítorí ti tèmi, ìbọn tó bá bàbá yẹn, tráfíkì tí wọ́n ní yẹn torí títí yẹn ni. Tí bá máa dìde lẹ́gbẹ̀ẹ́ yẹn sí o máa bímọ ìfúnra rẹ̀, gbogbo ọmọ tó ti lọ lọ́wọ́ ẹ̀, kódà wàá bímọ, wàá tún máa sọ pé ṣé wọ́n ló bí àwọn ọmọ yìí. Mo ní bàbá, ọmọ 3 mà ló kú lọ́wọ́ mi lẹ́ẹ̀kan ṣo. Èyí tá rẹ̀ sínú bọ́kùnrin bóbìnrin àmọ́. Operation náà fẹ́ ṣe mo wà láyé àbí mi wà. Bàbá yẹn ní òun tó fi sọ ọwọ́ sọ́yà pé mi ní operation. Mo ń sọ fún bàbá yẹn lójú ohun pé tí wọ́n bá dé sí operation yẹn náà máa kọ́ ṣe. Bàbá yẹn ní nǹkan tó ń kọ́ fẹ́ kí n gbà ní kí n kọ́ gba Bible yìí lọ́wọ́ kí n dẹ̀ gbà wípé mo lè wọṣọ funfun yìí. Bàbá ṣé tí n bá gbà ọmọ tí ọkọ fẹ́ ṣe operation ní ṣe ó ní kí n fi hàn. Mo dẹ̀ gba aṣọ white yẹn, mo gba ọ̀pá yẹn, mo gba Bible yẹn, mo kó wọn sínú bàsíà white yẹn, mo wọ sẹ́gbẹ̀. Bàbá yẹn ní ṣé mo gbà lóòótọ́, ṣé mo ti gbà lọ́wọ́ yín? Bàbá yẹn wà ní at least
ìgbà tí wọ́n ní wọ́n tí ì dé ní 10 tó máa ṣe operation fún mi ẹni mo ṣẹ̀ṣẹ̀ sùn wọ́n á wọ̀ sẹ́gbẹ̀ẹ́ mọ́ Jésù yìí náà ni wọ́n ní ká gbà ìgbà tí máa lajú báyìí mo lajú ní exactly wọn ọmọdé bọ́lẹ̀ lára mi. oyún ọdún mẹ́ta tí ẹ ti ní. oyún ọdún mẹ́ta oṣù mẹ́jọ yẹn ọmọ yẹn dẹ̀ bọ́lẹ̀. mo dẹ̀ bí ó jẹ́ pé May 14 ọjọ́ Friday lọ́jọ́ yẹn May 14 that is it not 1993 yes May 14 mo dẹ̀ bí ọmọ yẹn báyìí àwọn náà sì gbọ́ wọlé kí ló ṣe yín kíní kan woman kan wà bẹ́ẹ̀ no ẹ sáré gbé ọmọ yẹn wọ́n gbé wọn lọ ṣe àpò wà lára ẹ̀ bí ó kọ́ tèmi náà gbé wa ó wà lára wọn ṣáàsáré ṣe kíní kan obìnrin tiẹ̀ ló bí I hear that ìgbà tó dáfítà wọn àwọn gbé bàbá yẹn dé Orísun bari yes òun lọ hospital ńlá ni ní Ọ̀tà so wọ́n wá gbé bàbá yẹn dé ó ṣàn ṣe wọ́n ti tọ́jú mi tọmọ tiwa náà ní pẹ̀lú ọmọ ikú kan yọ wá lẹ́nu ní gbogbo orí yẹn tí kò máa yà mí ṣáà máa kó sókè ẹ̀jẹ̀ tún máa yà lára mi òun ni mò ń gbọ́ wípé bàbá yẹn sọ pé omi o kọ́ fún mi èmi wá gbọ́n bí tí mo wà wọ́n sáré lọ bá dáàdì yẹn pé ó ṣe yín wọn láwọn ní ìdí omi èmi ò mọ̀ pé tí bọ́ bá wà lára ẹ̀ kò kí ń mu omi bí mi ṣe lọ mí sí omi inú flask mi mo tún bomi tútù mọ́ mo wá gbé lọ fún bàbá yẹn ṣe mu omi yẹn ọkọ ní shock nọ́ọ̀sì kan dẹ̀ sáyọ kí ni mo fún omi náà béèrè ká ló náà fún wọn lómi wọn tí ṣe gbogbo kíní ara wọn bàbá ṣe dákẹ́ ni bí nọ́ọ̀sì yẹn ṣe gba etí mi ni ẹ̀jẹ̀ tún yàrá dókítà yẹn nìkan lọ tọ́jú mi then mo wá ní ewu kí ló máa ń tì mí káàkiri báyìí mo ṣáà wá ọmọ yẹn mọ́ra wọ́n yẹ pé wọ́n máa gbọ́mọ mi lọ́wọ́ mi ní hospital yẹn bí wọ́n ṣe tún wá pè mí nìyẹn pé wọ́n pè mí níbi ọ̀dọ̀ bàbá yẹn I can't walk again ẹjọ́ ti rẹ̀ mí láti ṣàní calm down pé gbà tí dókítà yẹn máa bí wọ́n ní àyùsí nẹ́sọ̀ mi ò lọ ṣọ́ọ̀ṣì CAC ni mo kàn máa ń bá wọn máa ní sọ́jí máa ń bá wọn lọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ilé babaláwo ni mo ti wà ni wọ́n wá sọ fún mi pé wọ́n pè mí wọ́n ṣáà ní bàbá tí mo fún lómi ti padà jí nígbà tó dẹ̀ máa jí ṣe ni gbogbo ọ̀tá ń jáde láàrin pé omi flask tí mo mi tí mo lè kà sí iṣẹ́ ìyanu àkọ́kọ́ láyé mi. Ìgbà tílẹ̀ máa mọ́ pásítọ̀ kan wà àwọn gárà ní pásítọ̀ yẹn sọ fún wa pé wọ́n ní kọ́mọbìnrin máa lọ sílé tí kọ́mọ yẹn máa fi kọjá which is true wọ́n lọ ṣe wà láṣọ ara ní máa yẹn ó wá ní ọmọ ọwọ́ ẹ̀ kó dẹ̀ kó mọ́ra gan kó má jẹ́ ká burú ọkọ ẹ̀gbọ́n ọkọ ẹ̀ gbà bí wọ́n máa yẹn ṣe wọlé mo ṣáà mi ò dẹ̀ mọ̀dúrà gbà lọ sí pé ọlọ́run jọ ṣàánú mi ọlọ́run ẹ jọ̀ọ́ ó máa ṣáà ní kí n gbé wá mo ṣáà ń kọyàn bọmọ yẹn lẹ́nu pé ó mọyàn ní ó ń ṣe gbà tó fi pé ó máa yẹn àṣàyèdè pé ọmọ ìjábọ̀ látọ̀kì ó ṣàṣàrè lọ gbogbo yẹn kéèyàn má ṣàníyàn ọkàn mi ti ń rọ̀ mọ́ Kristi pé tọ́lọ́run bá yọ mí ní gbogbo nǹkan tí wọ́n là kọjá ẹ̀ èmi fúnra mi máa kọrin ṣe gbogbo ẹ̀ láti ilẹ̀ mi náà dẹ̀ máa ní kọrin ọpẹ́ mi ìrora ọpẹ́ yìí kọ kàkà bẹ́ẹ̀ ẹni wá kọ fún jì ẹni wá kọ gbá ẹni wá kàwọn. so ọjọ́ yẹn mo ní agbára láti kọrin tèmi tọ́pẹ́ lọ́dọ̀ bàbá tèmi tọ́pẹ́ hallelujah is only song tí mo ṣáà máa ń kọ àtàwọn ọpẹ́ mi tá à ń gbọ́n gbà yìí. so ìgbà tí mo ṣáà máa tó wá padà délé àwọn ọkọ màmá wọ́n yẹn ṣàbẹ̀rẹ̀ sí ń ṣe títí mo fi dé Ọ̀tà ọmọ kan tí mo wá bí ilé Tóyìn lẹ́yìn ìgbà because mi ṣe operation ọmọ tí mo tún bí ilé Ramọ́ta wọ́n tún ní àbúrò ọkọ mi ẹ̀ tún lọ sí Ìyànà Yẹ́sí wọ́n ní ká má gbọ́ ọmọ ilé iná travel ó tún ní ká lọ Ìyànà Yẹ́sí ló kú sí. ó tún dọmọ mẹ́rin. yes ọmọ 5 ló kú lọ́wọ́ mi ti bá kà dáadáa. 5? yes ṣùgbọ́n ọmọ 3 ló kú láàrin ọdún kan.
so ọmọ yẹn kú sí àná yẹn sí mo yẹ wà yìí kò sẹ́ni tí mo rí bínú sí yànà yẹn ṣùgbọ́n èèyàn tó bá wà ní yànà yẹn sí àwọn aláwo tó ṣiṣẹ́ yẹn gbà yẹn tó bá ní àǹfààní láti rí mi kọ́ lọ tọrọ ìdáríjì lọ́wọ́ lọ kọ́ sí mi kọ́ mo ṣe ilé tá à ń gbé nígbà yẹn òun náà jẹ́ oníṣe kọ́ máa bá obìnrin ẹni tó ti ní pọnmọ mélòó jẹ́ èmi mo jí àmì pẹ̀lú àwọn ọmọ yẹn mo gbé ní adánimọ̀ fóògùn lọ́tọ̀ ńgbà yẹn ṣé mo gbogbo sórí tí mo ń sọ yìí ó jẹ́ nǹkan tá pé tẹ́lómi bá láǹfààní láti bá pàdé bóyá kó tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ bí kò fi tọrọ lọ́wọ́ Ọlọ́run ṣùgbọ́n gbogbo ojú tó bá rí mi orí yìí ojú rẹ̀ Olúwa ẹni sẹ́mi ló ṣọ̀ka rẹ̀ ní kẹ́ni kórìíra mi ló fẹ́ ikú gẹ́gẹ́ bí ìwé Proverbs 35 ti sọ. Òun wà ń bẹ̀ òun náà wà lọ́dọ̀ bàbá Fátímọ̀ ẹ̀gbọ́n òun bàbá Fátímọ̀ yẹn kọ́lé sí àná yẹn sí ọ nítorí